Bismillahirrahmanirrahim. Dr. Praise and the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsèmọ̀gù. La fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta orí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ rí náà àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan. Mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ní àǹfààní tẹ́ ń wò mí ní òní. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí Oúnjẹ. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ lórí ètò yìí, àwọn nǹkan tá a gbé dání tí a máa ń ṣe. Àkọ́kọ́ náà nǹkan tá a máa ń ṣe ni a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà, astrology àti numerology. Bí a ṣe máa ń fi nọ́mbà tá a máa fi ń báyàn sọ̀rọ̀ àti ṣé kí n fẹ́ àbí kí n má fẹ́ tí a ti ṣe lọ́pọ̀lọpọ̀ sí ẹ̀yìn nínú àwọn fídíòs wa. Ẹlẹ́ẹ̀kejì ó ní ìwé àmì, à ń sọ̀rọ̀ nípa àṣírí ìràwọ̀ ẹ̀dá, à ń sọ̀rọ̀ nípa àṣírí ìwé àtegbò, bẹ́ẹ̀ sì ni à ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá ọlọ́kan òjọ̀kan. So tó bá jẹ́ pé àárọ̀ ni àwa mú kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan, mú kí wa ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán òun náà ni àwa gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní tẹ́ ń wò mí, mú kí gbogbo ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ òun ni àwa, mú kí gbogbo ẹ kálẹ́. Lẹ́ẹ̀kan sí ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, tí ẹ fi ń gbọ́ mi tí náà ní di. Làákàyè wa kò ní jọba láṣẹ Èdùmàrè. Gbogbo èyí tí à ń ṣe níbí báyìí a ṣe nítorí pé kí a máa fi béèrè owó kankan ní ọwọ́ yín, bẹ́ẹ̀ sì ni a ṣe láti lè máa polówó ara wa. A máa gbé ètò ìkalẹ̀ kó máa jẹ́ àǹfààní fún gbogbo wa pátá, torí mo sì rántí ìgbà kan tí mo wà nínú pọ́blẹ́mù kan. Nígbà náà ọjọ́ ti pẹ́ díẹ̀ àti máa gbé gbogbo orú nǹkan báyìí dání nígbà náà. Ló fi ń jẹ́ pé tí èèyàn bá wà nínú ìṣòro kan, ìwákùwà ó ní ẹ̀dá ó máa wá láti lè fi tètè kúrò nínú ìṣòro náà. Àmọ́ tí Ọlọ́run bá jẹ́ kí ẹ̀dá náà kó jẹ́ ẹni tó ní àròjinlẹ̀, kó sì jẹ́ ẹni tí Ọlọ́run ń bá sọ̀rọ̀
tí ẹ̀mí Ọlọ́run máa ń bá sọ̀rọ̀ ní gbogbo ìgbà tí mò ń bá lọ. Tí ẹ̀dá ò bá ní ẹ̀mí Ọlọ́run tàbí ó ń gba ẹ̀mí èṣù, torí bí a ṣe wà, ẹ̀mí méjì ló máa ń bá wa sọ̀rọ̀. Ìkan máa sọ̀rọ̀ pé eléyìí ò dáa, ìkan máa sọ̀rọ̀ pé eléyìí dáa. Ẹ wá rí ẹ̀mí wa ń gbà míì, á mọ̀ pé kinní yìí ò dáa, á mọ̀ pé kò dáa o. Ẹ̀mí kan máa sọ fún wa pé ó dáa, bẹ́ẹ̀ ni ẹ̀mí kan máa sọ fún wa pé kò dáa. Ṣé wá rí ẹni tó bá wá gba ẹ̀mí burúkú láàyè, ó ló jẹ́ pé tí èèyàn bá wà nínú ìṣòro kan, téèyàn bá wà nínú ìdààmú kan, nínú ìṣòro kan, gbogbo nǹkan kí nǹkan òun ni ó fẹ́ máa ṣe láti lè fi kúrò nínú ìṣòro náà. Ọlọ́run mọ iye ẹni tó jẹ́ pé nípa nǹkan kan tó ń ṣe é, ó ti gbabẹ̀, ó ti kàgbákò. A wá gbé ètò yìí kalẹ̀ láti lè fi máa ba ayé èèyàn jẹ́. Ètò yìí tá a gbé kalẹ̀ ó ní láti lè fi kọjú irú ìṣòro tí kò bá lè máa ṣèyàn. Kéèyàn wá torí pé wàhálà kan, ìṣòro kan dé, kéèyàn máa wá ìwàkuwà. A gbé ètò yìí kalẹ̀ láti lè máa fi encourage àwọn èèyàn, pàápàá jùlọ lórí àdánwò tó bá dé báyàn. Gbogbo wa kọ́ la lè jókòó àdúrà o. Gbogbo wa kọ́ la lè jókòó àdúrà. Bẹ́nìkan bá lè jókòó àdúrà, ẹlòmíì lè má lè jókòó ẹ̀ o. Ẹlòmíì má lè jókòó ẹ̀. Àmọ́ tí ẹ bá sọ fẹ́nìkan sí pé lọ wá epo ọ̀bọ̀ díẹ̀, kó gun pọ̀ mọ́ yọ̀, kó gun pọ̀ mọ́ṣẹ dúdú, kó máa fi wẹ̀, ó yẹ́ ẹlòmíì lára ju pé kó jókòó kí wọ́n ní kó ka Psalm 19, kó kà á lẹ́ẹ̀méje, kó tan candle, kó tan ìmọ́lẹ̀, kó fi ka Psalm 19 lẹ́ẹ̀méje. Tàbí kẹ́ ní kéèyàn kan jókòó kó máa ṣe Suratul Fati 99. Ẹlòmíì má lè jókòó ẹ̀. Àmọ́ ṣé ẹ rí nǹkan tó ti ń dáa jù, kódà tó tún dáa ju òògùn lọ, mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí, òun ni àdúrà. Nǹkan tó ń dáa jù, tó tún dáa ju òògùn lọ, òun ni àdúrà. Wọ́n ní ojú ogun ló ní ọjọ́ kan ìpọ́njú, ọjọ́ gbogbo báyìí nítorí ẹni. Oògùn o lè ṣe é kó má ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni wọ́n lè ṣe fún ẹ kó má ṣiṣẹ́. Àmọ́ àdúrà, wàláhì àdúrà ò rí bẹ́ẹ̀. Tó bá gbàdúrà tó bá ní kò ṣiṣẹ́, nǹkan tí Ọlọ́run fi bá ẹ dí tó bá ṣì hàn ẹ́, o ò ní fẹ́ fi àdúrà lẹ̀. Àdúrà tẹ́ ẹ dẹ̀ rí yìí, téèyàn bá ẹ fi dìde, téèyàn fi àdúrà dìde, nǹkan tí ó ja ẹni náà bọ́ láyé mi ò tíì rí. Bẹ́ẹ̀ ni, tó o bá ẹ lè fi àdúrà tó fi dìde, nǹkan tí ó gbé ẹ ṣubú mi ò tíì rí. Ọ̀rọ̀ ògùn ò rí bẹ́ẹ̀. Bí ọ̀rọ̀ òkìkí ni, òkìkí tẹ́ ẹ ń rí yìí, ẹni tó bá fi orúkọ Ọlọ́run tó fi wá òkìkí, tó sì rí òkìkí náà, nǹkan tí ó paná òkìkí náà mi ò lè tíì rí, kò tiẹ̀ sí mọ́. Torí òkìkí náà mọ̀ tán kódà bẹ́ni náà bá kú tán. Tó bá fi nǹkan míì yàtọ̀ sí àdúrà tó bá fi wá òkìkí, ó dàbí òkìkí tẹ́ ẹ rí yẹn, odidi èèyàn kan ni tó gùn láti ilẹ̀, ó gùn dé sánmọ̀. Òkìkí tẹ́ ẹ rí yẹn ni o, ó gùn láti ilẹ̀, ó gùn dé sánmọ̀. Ẹ wá rí òkìkí, ojú ẹ̀ ti fọ́. Ìyẹn òkìkí tí mò ń ṣàlàyé nípa yìí, ojú ẹ̀ ti fọ́, kò ríran, Ọlọ́run ò fún lójú. Àmọ́ wá bí ọmọ ẹyọ kan péré.
àwọn ọmọ tó wá bí yìí orí ilẹ̀ èpẹ̀ ló wà. Òkìkí sì rèé, ó ń wá ọmọ ẹ̀ kiri. Òkìkí ó ń wá ọmọ ẹ̀, ó ń wá a kiri. Ọjọ́ tí Òkìkí, ẹni tó ṣe nǹkan Òkìkí, tí Òkìkí ẹ̀ bá máa dáhùn, Òkìkí yìí á wá máa fọwọ́ tán ilẹ̀ orí ayé káàkiri, á máa tán ilẹ̀ ayé káàkiri. Tó bá ti wá mú ẹnìkan tó bá wá rí mú, á wá máa gbé díẹ̀díẹ̀, lẹ́ẹ̀ máa fi gbókìkí àwọn èèyàn. Ó gbé díẹ̀díẹ̀, tó bá gbé dé agbede méjì ayé àtọ̀run, á wá bẹ̀rẹ̀, á wá wò ó. Ṣé ẹ mọ̀ pé ẹni ta ní kò lójú, ó ní nǹkan tí ó fi dọ́mọ tiẹ̀ mọ̀, bóyá ó máa gbóòórùn ẹ̀ ni o. Ó wá gbóòórùn ẹ̀, nígbà tó gbóòórùn ẹ̀, ó wá rí i pé burúkú tẹ̀ ń wá ń sìn ló gbó lára ẹ̀. Ó gbóòórùn ẹ̀ pé ọmọ tòun kọ́ lòún mú yìí. Ṣé ẹ rí ibi tó ti gbé ẹ yẹn, tó bá jú ẹ mọ́lẹ̀ gbòòsà, ayé ò bá bàjẹ́, ayé tiwa ò ní bàjẹ́. Lẹ́ẹ̀ fi máa gbẹ́lòmíì olókìkí, ìgbà tó yá wọn ò gbúròó ẹ̀ mọ́, tàbí olókìkí kò lówó lọ́wọ́. Àmọ́ tí Òkìkí bá gbàyàn mú, tó gbéyàn sókè, tó gbé dé agbede méjì ayé àtọ̀run, á gbóòórùn ẹ̀. Tó bá jẹ́ pé nǹkan tó bá lára tiẹ̀ n tó fi gbéra, tó fi di ọmọ tiẹ̀, tó dẹ̀ fi rí ẹ mú, nǹkan tó ń wá tó bá jẹ́ pé ó ṣe déédéé nǹkan tó wà lára tiẹ̀, orúkọ Ọlọ́run tó pè, àwọn àṣẹ àǹtú tó ń mu, tó fi ń wẹ̀, àwọn istikfar tó ń ṣe, tó gbọ́ gbogbo ẹ̀ lára ẹ̀, tó di odidi sí ẹ lára, á wá gbé ẹ lọ sókè pátápátá. O ò tún wá wálẹ̀ mọ́, ó dọ́mọ ẹ̀ nìyẹn. Níjọ́ o bá kú, Òkìkí ó sì tún máa tàn. Bí ọ̀rọ̀ oògùn àti àdúrà ṣe jẹ́ nìyẹn. A ní máa bára wa sọ̀rọ̀ bí ìgbà ká má máa bára wa sòótọ́. Àdúrà n tó fi ju oògùn lọ, ó gùn dé agbede méjì ayé àtọ̀run. Torí pé níjọ́ tí aládùúrà bá ṣe àdúrà rẹ̀ tó ń ṣe, bó ṣe ń jèrè ẹ̀ láyé, bẹ́ẹ̀ náà ni ó máa jèrè ẹ̀ lọ́run. Bó ṣe ń jèrè ẹ̀ láyé, náà ni ó máa jèrè ẹ̀ lọ́run. Àdúrà tẹ ẹ̀dẹ̀ rí yìí, téèyàn ò bá sa ìsàkúsà, torí inú àdúrà náà ìsàkúsà náà pọ̀ o. Wọ́n lè fún ẹ lórúkọ kan sí tí o mọ̀, bóyá orúkọ àlùjànnú kan wọ́n ní kó lọ mọ́ pé. Mo rántí ọ̀rẹ́ mi kan, màá máa sọ yẹn nínú next video mi tí n bá fẹ́ ṣe. Wọ́n ní kó lọ mọ́ pé orúkọ àlùjànnú, wọ́n ní lọ mọ́ pé, màá máa sọ yẹn nínú tọ́pìkì míì tí n bá mú wá. Nǹkan tí mo fẹ́ bára wa sọ lẹ́yìn náà ni ti obìnrin tí kò bá lórí ọkùnrin. Obìnrin nìkan ni o, bó dẹ̀ wo ọkùnrin yẹn lọ sí, kò sí tó kàn mí, obìnrin nìkan ni. Tóbìnrin bá ń dààmú, tí ń wá ọkọ, tí ò lórí ọkọ, ó ní a máa ń ṣe irúṣẹ́ yìí fún. Kí ni nǹkan tẹ́ ẹ máa wá? Ẹ jẹ́ ká wá ìkàmọ̀dù àdájẹ. Àdájẹ ìkàmọ̀dù kòkòrò tó máa ń tóbi díẹ̀ báyìí, tó máa ń rún hàràhàrà báyìí. Ẹ lọ bá mi wá ẹyọ kan péré. Obìnrin ni, ká wá lọ́pọ̀ mọ́ ẹyọ atare méje. Lẹ́yìn tá a bá ti lọ̀ ọ́ pẹ̀lú ẹyọ atare méje, ká lọ̀ kó kúnná. Irú obìnrin bẹ́ẹ̀, gbẹ́rẹ́ kan ní ọkàn àyà ẹ̀, ó kan àyà ẹ̀ níbi àárín méjì, agbede méjì, oúnjẹ ọmọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti lẹ́gbẹ̀ẹ́ òsì, agbede méjì láàárín ẹyọ kan. Gbẹ́rẹ́ yẹn ká wá jẹ́ kó tóbi díẹ̀, kó má jẹ́ pẹ́rẹ́ kékeré, kó tóbi díẹ̀. Ẹ wá rí kinní tí a lọ̀ yìí, a máa fi tẹ̀ mọ́, a máa tẹ̀ mọ́, kó má fi rá, kó má bù tí ó fi lò tán. Ọmọ ìyá wa, tí o bá ṣe iṣẹ́ yìí tán, tí ó bá di pé ọkùnrin ń wá, lajú ẹ sílẹ̀, má sọ̀rọ̀ ẹ di àǹfààní àdúgbò. Lajú ẹ sílẹ̀ dáadáa, mú èyí tó bá dá nínú ọkùnrin. Torí tó bá jẹ́ pé gbogbo wọn bá ṣe ń wá, tó bá ti ń mú wọn, wọ́n kàn máa lù ẹ́ ni wọ́n máa lọ. Wá èyí tó dáa nínú àwọn ọkùnrin ni kò fẹ́. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ náà lénìí. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí Wíńjẹ́. Tó bá dìgbà míì, a tún máa mú ọ̀rọ̀ míì tó tún yàtọ̀ sí eléyìí wá. Lórí WhatsApp group wa, a máa ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ ẹ̀dá léyìí tí ò bá yé wa, tàbí nǹkan míì tí ò bá yé wa, ẹ jẹ́ ká béèrè.
bàbá wà ń bẹ̀ tá a bá ń béèrè nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tí a sọ àbùkù ni àwọn admin wọ́n máa fi kan irú ẹni bẹ́ẹ̀ kéèyàn wá débẹ̀ kó ní ẹ dákun mo nídìí ọkà àlùwò ẹ dákun mo nídìí oògùn àmúdó ẹ dákun mo nídìí ọṣẹ burúkú kan máa dákọ̀ àwọn nǹkan burúkú bẹ́ẹ̀ a máa yọ wọ́n dànù ni níta dá gúrùpù náà fún ni pé ẹ béèrè nǹkan tí ò yé yín bóyá làkànlá ńlá ni o bóyá nǹkan míì la fẹ́ tó yàtọ̀ sí yẹn bóyá ọ̀rọ̀ ìmọ̀ nọ́mbà ò ní àsọ ó wà tẹ́ bá ti dé abẹ́ líǹkì WhatsApp wà lábẹ́ description fídíò yìí ẹ kílíkì lórí ẹ máa bá wa pàdé ńbẹ̀ láṣẹ Èdùmàrè ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí i ó dàbọ̀.